Africa Content TV. ولكم لم يكن له ولي من الذل وكبره تكبيرا. ẹni là ń ṣe sílẹ̀ ìṣílẹ̀ aláta ṣákìrá tù ọláyídé ọmọ bákàrẹ̀ náà ní kì í ṣàkọ́kọ́ kì í ṣe kejì orí ló bá ẹ ṣe o à ń bá wa ṣòkúra ẹrú dúpẹ́ eléyìí tọ́lọ́wọ́n bá ṣe yìí láìdé ẹ̀mí ẹ̀ àgùn fún mi àmì o gbẹ̀rú bá dúpẹ́ orí àgbọ̀ tún rí sí lè jẹ́ káwọn lọ́ba lóye lóye kọ́ wá síbí ọ̀tọ̀kùlùlù gbogbo gbajúgbajà náà péjọ síbí látòrí bàbá mi Máyégún General Àyìndé ti yẹ pọ̀ àbí àmàgbọ̀jà gbọ̀rọ̀ ní bàámi olóko látọ̀ bí ìgbà ọmọ Àyìndé wà sí arábàbí mo kí ẹ o Máyégún General tèmi ẹ̀yin alálùfáà tẹ́ wá síbí ẹ̀yin bàbá tẹ́ péjọ síbí Ọlárẹ̀wájú ni Ahmadu Fúlàní bàbá mo kí ẹ o ẹ kú àdúrótì lọ́rí dẹ́mi ṣáàkì mi Sheikh Abdulkadir bàbá wa Khalifa oníkọ́ nílùú Ìlọrin gbogbo ilé àti ẹ̀kọ́ àdúrótì Ọláìdé àdúpẹ́dúpẹ́ lọ́wọ́ yìí o ẹ kú àgbọ̀ dìde wa láìla ìlàlá. Muhammadu ya Rasulullah Muhammadu ya Rasulullah ojú ẹ̀sìn ní olúlu Mùsùlùmí ayédáadé mi. Muslim ẹkọ àdúró ti Ọláìdé Ṣàkírà ti ní kiri. Àṣàkí àtọ̀láìdé ẹbí Ṣàkí àtọ̀láìdé Àyìnkẹ́ Ṣàkí àtọ̀láìdé ọmọ bàkàrẹ̀ Ṣàkí àtọ̀láìdé bàbá àdìyà Ṣàkí àtọ̀láìdé bàbá sẹ́mi lóko Ṣàkí àtọ̀láìdé. Shakira Tolaide, Maula Laide, Mama Buada Laide, Mama Shine Laide, Mama Shop Everyone Laide, I love when you sing Laide. You want to tell me Laide? Onílẹ̀ yìí o, tó bá dín ní ìjà kí n fẹ̀rẹ̀, mo ń lọ sí lọ́dọ̀ náà.